ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò alábàárò mi mà kí ni ká fi bá yín ṣalábàárò yín ẹ ṣeun. ẹ káalẹ́ o gbogbo ọmọ nàìjíríà mo wá síbí lónìí kẹ́lẹ́ bá a ṣe alábàárò mi ni mo dúpẹ́ orí ọ̀fẹ́ tí mo rí láti wá síbí nítorí wípé àtọdún tó lọ ni mo ti fẹ́ gbé ìgbésẹ̀ ṣùgbọ́n gbogbo ọ̀nà yẹn ń dí nínú oṣù yìí ni mo wá rí i wípé Alhaji Oríyọmí fúnra wọn gan ni wọ́n sọ fún mi wípé wọ́n máa pè mí ó jọ mí lójú bí wọ́n ṣe pè mí ní tòótọ́ o ìgbà náà ni mo ti wá mọ̀ wípé kò sí tí mo gbé débí kí n tó débí gan ó ti níyànjú ni. ní agbára Ọlọ́run. ogun àlá ni o láti kékeré ló sì ti bẹ̀rẹ̀ tí n bá sì ti la bẹ́ẹ̀ ni ṣe máa ń ṣe mọ́ mi lára mo bẹ̀rẹ̀ nípa kéegun ó máa lé mi àlépajúdé ni títí tí màá fi jí sáyé. eégún you mean masquerade. bẹ́ẹ̀ ni ìgbà tó tún yá ó ti di kí wèrè náà tó máa lé mi mo tún kúrò nípele yẹn ó tún di pele kí n máa sa ìgbín máa sa ìgbín débi pé ó kọjá téèyàn lè sọ pé ó kún dírọ́ọ̀mù kan ní gbogbo ìgbà ni ìgbà tó tún yá mo tún bára mi wẹ́ pé ejò ni lọ́tún lósì kò wá sígbà tí mo wá fojú lé oorun tí mi ní lálàá burúkú kan tó le gidi bí mo ṣe ń bá a lọ nìyẹn o màá bára mi nínú iléèwé gbogbo àwọn ẹgbẹ́ mi àjọmọ̀ sexam gbogbo wọn ó sọ̀mìtì ánsà èmi nìkan màá rí i pé mi sọ̀mìtì màá sá fèèlì jáde nínú àlá ni mo wá rí i pé bí ilé ayé mi ṣe wá rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ làlá yẹn ṣe ní tàlá yẹn ń gbé wá fún mi mo gbàdúrà mo gbàwẹ̀ mo ṣe gbogbo ohun tí mo lè ṣe mi ìrójútu rẹ o ìgbà tó di ọjọ́ kan bóbìnrin kan ṣe tún dé lójú àlá nìyẹn ó bá gbé omi sínú kòkò ló bá bẹ̀rẹ̀ sí í dà sí gbogbo ara mi ló bá bẹ̀rẹ̀ sí í sẹ́ èpè ó ń sẹ́ èpè yìí débi pé tí mo fi lajú sáyé mo sì tún rí i pé omi yẹn bí mo ṣe là náà lómi yẹn ṣe ní ara mi nígbà tí mo jí sáyé mo tún bẹ̀rẹ̀ àdúrà mi bí mo ti máa ń gbà pé kí ló wá dé gan-an kí ló ṣẹlẹ̀ gan-an ètò wa mú mi tó tiẹ̀ wá le tó wá dín tí mi tiẹ̀ wá mọ tí mo fẹ́ ṣe mọ́ mo bá bára mi lójú àlá wípé mo ń ṣe ìgbéyàwó ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo láàlá yẹn tẹ̀léra wọn mo bára mi nínú wedding gown ni màá sì sunkún tí màá fi jí sáyé torí wedding yẹn máa dàrú ni màá sá lálàá pé màá sá rí i pé mo sunkún tí mo fi jí sáyé ni aláyẹn ò máa ṣe lọ́dún kìíní kò máa ṣe lọ́dún kejì kò ṣe lọ́dún kẹta ìgbà tó máa ṣe sí mo sì bára mi nínú ìgbéyàwó bẹ́ẹ̀ a ti ń gbé láìfù lọ o ọ̀sán kan òru kan mo bá tún róbìnrin ọ̀hún ló bá tún dé eléyìí ò tiẹ̀ ń sàlà bí ìgbà téèyàn yọ sí yàn téèyàn fojú ara tí mo fojú ara mi róbìnrin yẹn báyìí ni lónìí ìwọ ó ṣe bẹ̀rẹ̀ ni o ò tí ì débì kankan. ẹ̀ẹ́dẹ̀ dá mọ̀. bẹ́ẹ̀ ni mi mọ̀ rárá. ẹ rojú yẹn nínú ẹbí yín. mi ì rírí rárá. ẹ rí nínú ọ̀rẹ́. mi ì rírí rárá. ẹ rí nínú aládùúgbò. rárá. ojú tó dẹ̀ wá domi sí yín la náà ni. ọ̀tọ̀ ojú mi ìtún ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú tí wọ́n máa ń gbé wá. ok tó bá jẹ́ mọ̀ nǹkan jíjẹ ni tó ti mọ̀ pé kò sí báwọn ṣe lè gbé fún mi mi ní jẹ́ wọ́n á lo àwọ̀ ẹni tí mo mọ̀ tí wọ́n á gbà lọ́wọ́ rẹ̀ bí wọ́n ṣe máa ṣe fún mi nìyẹn torí mi ní gbà mi ní jẹ́ wọ́n á lo àwọ̀ èèyàn màá sì gbà màá sì jẹ́ tí mo mọ̀ rí torí pé mo mẹ́ nìyẹn rí wọ́n á gbà lọ́wọ́ ẹ nìyẹn bí a ṣe wọnú ìgbéyàwó yẹn bí wàhálà ṣe ṣẹlẹ̀ nìyẹn o bí mo ṣe lálàá yẹn gẹ́lẹ́ nígbéyàwó yẹn sì fìdí sánpọ́n bẹ́ẹ̀ àṣé kékeré ni mò ń mú bọ̀ bó ṣe tún dé nìyẹn o àwọn mẹ́ta ni obìnrin méjì ọkùnrin kan ìkan dúró bíi babaláwo ìkan dúró bíi àfà ìkan dúró bíi ẹgbẹ́ ayé mo rí wọn tó jẹ́ pé kò ń ṣe wípé àlá tó ṣe é bò kàlá tí mo jí tí mo rántí ni amẹ́tẹ̀ẹ̀ta sì sọ fún mi wọ́n ní wọ kò sí ní tó jọ fún ọ láyé ìníṣẹ́ àtọkọ o àtọmọ o àtoyún o kò sí nǹkan kan tó jọ fún ọ mo bá tún bẹ̀rẹ̀ sí ń sáré kiri àtàwọn òbí mi náwó pé irú ogun wo wá lélẹ̀ wọ́n wá ṣe pabambarì wọ́n ṣe tún gbé ẹnìkan dé lójú àlá lọ́jọ́ tá à ń wí ní ó bá tún jẹ́ ni tí mo mọ̀ wọ́n wá gbé nǹkan yẹn sínú kòkò bí ìgbà téèyàn ṣe àgbàdo àti oyin papọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ nìyẹn ṣe gbé fún mi tí mo gbà tí mo jẹ́ nìyẹn bí mo ti wọ̀ nìyẹn o ní gbogbo ọ̀sẹ̀ tí nǹkan yẹn bá ti bẹ̀rẹ̀ á dàbí ìgbà tí orí mi fẹ́ dàrú á dàbí ìgbà ṣe pé nǹkan kan ń ṣe mí pé kí n lọ kó sódò nǹkan yà máa ṣe pé lọ para rẹ nígbà tó bá yá fúnra nǹkan yẹn ló tún máa ká kò sí eré tá a sà kò sí rìn tá a rìn débi wípé mo rìnrìn kan ní ọjọ́ kan
torí ó lé débi pé ọ̀rọ̀ ilé ti kọjá pé ilé ẹnìkan là lè lọ aláàfáà kan là lè lọ bá wòlíì kan là lè lọ bá àìmọye àwẹ̀ funfun àìmọye orí òkè bẹ́ẹ̀ ni màmá lálàá ní wèrè ó lé mi àlépajú dé ni bí n bá tún jí sáyé mà tún rí wèrè bẹ́ẹ̀ náà ni bí wọ́n bá mú mi lọ ibì kan tó jẹ́ gbóréré tí èsàárín ìlú inú gbò ní ti bá wèrè tàbí kí n sọ̀kalẹ̀ lórí òkè ẹnu ọ̀nà orí òkè ní ti bá ti wèrè ojókòó kí n tó rí pé mi nìkan ni mo máa ń rí. lójú ayé kankan tó ń rí bẹ́ẹ̀ ni. lójú ayé bẹ́ẹ̀ ni. ẹ̀yin nìkan lẹ máa ń rí wèrè ń. bẹ́ẹ̀ ni. lẹ́yìn mẹ́wàá ń lọ kọ̀sẹ́ńtẹ́ jọrí. ìjọ tí mo mọ̀ pé mi nìkan ni mo rí ni pé mo fẹ́ pariwo pé kí ló dé bí mo ṣe rí i tó pòórá nìyẹn ìjọ yẹn ni mo ti mọ̀ pé mi nìkan ni mo máa ń rí. mò ń bọ̀ ẹ ra dúró báwọn mò ń bọ̀. gẹ́gẹ́ láago mẹ́wàá lẹ́lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn. It's 10 p.m. on Agidigbo 88.7 FM. ẹ̀yin nìkan lẹ rí. bẹ́ẹ̀ ni kábíyèsí. bí mo sì ṣe máa ń la lójú àlá náà nù mo lè gbé omi sórí lójú àlá wá bá mi á gba omi orí mi á yí dànù. ìgbà tí nǹkan tí wọ́n fún mi jẹ yẹn tó di nǹkan tí ò rọrùn mọ́ tó di wípé a máa ṣe mí bí wàá ṣe pé kí n sùn kí n má jí mọ́ tí ìnira yẹn ti pọ̀ fún mi fúnra mi wàá mọ̀ sọ fọ́lọ́run pé jọ̀ọ́ jẹ́ n sùn kí n má jí mọ́ ìnira yìí ó ti pọ̀ jù fún mi bí tá a ti ń kiri kílẹ̀ nìkan ti sọ fún mi pé tí wọ́n fún mi lójú àlá yẹn àfi tó bá ẹ̀jẹ̀ wálẹ̀ látara mi mo ní báwo ni màá ṣe wọ́n ní oyún ni pé ló máa bá wálẹ̀ mo ní gbogbo ọkùnrin tó bá láwọn ò fẹ́ mi ní ìsìn wá ní mò ń rùn bí òkú ẹran ni bó mo ṣe fẹ́ rìn lẹ́nu yẹn bá lóun ràn mí lọ́wọ́ ó bá sì ràn mí lọ́wọ́ tòótọ́ bí mo ṣàṣeṣe tí mo fi lóyún nù àṣé mo kàn lóyún pé ẹjí ó ní ni mo ṣe tún dé lóru ọjọ́ yẹn nìyẹn òun náà bá tún ní ìwọ ó tún ní ò ní bí lóyún yẹn tún ṣe wá lẹ́nu lóṣù mẹ́ta mo tún gbìyànjú mi wọ́n tún lóò ní bí ó tún wálẹ̀ èyí tí mo wá gbìyànjú wọ́n tún wá fẹ́ mú ẹ̀mí mi lọ pátápátá ìgbà yẹn mo tó wá mọ̀ pé ó ti wá kọjá géèjì mi báyìí oyún yẹn pé oṣù mẹ́rin wọ́n ṣe kóra wọn jọ nìyẹn obìnrin ní gbogbo wọn mo bá bára mi nínú hospital mo bára mi níbi tán ti máa ń gbẹ̀bí nínú hospital wọ́n sì gbẹ̀bí yẹn fún mi lójú àlá. oyún oṣù mẹ́rin. bẹ́ẹ̀ ni wọ́n gbẹ̀bí yẹn fún mi lójú àlá wọ́n sì sọ fún mi wípé oyún tó ní yìí o táwọn gbẹ̀bí rẹ̀ fún ọ tó ti bí yìí o ò ní bí nínú oṣù kẹrin yìí oṣù karùn-ún oṣù rẹ̀ yẹn gangan lóyún yẹn ó wálẹ̀ mo sọ fáwọn òbí mi mo ní mo ti gbèdé o bí mo ṣe máa ń gbèdé o wọ́n tún sáré kiri ibi wọ́n ti gbé ewúrẹ́ tán ti gbé kò sí tí wọ́n kò sí gbèsè tá a ti gbé oṣù karùn-ún yẹn mi mú jẹ́ inú yẹn kan bẹ̀rẹ̀ ni oyún yẹn wálẹ̀ bẹ́ẹ̀ èyí tó dùn mí jù ni wípé ìkan tí mo ní nínú ìdílé àwọn ẹni yẹn oyún yẹn wọn kì í bí ọmọ obìnrin ọkùnrin ní wọn ìbóbìnrin nínú ilé yẹn lára oyún yẹn èmi ni mi ìbàjẹ́ ni tí ò bá bá wọn bá májẹ̀mú yẹn jẹ́ oyún yẹn obìnrin ni mo sì bí láàyè bẹ́ẹ̀ wọ́n sì sọ lọ hospital wípé ó gbọ́dọ̀ pé kò tí ì tó iye oṣù yẹn mo sì ń wò fúnra mi báyìí pé kò sí gbé sínú incubator pé kò tí ì tó iye ọdún yẹn ta oṣù tán fi lè gbé síbẹ̀ mo sì ń wò fúnra mi tọmọ yẹn fi kú obìnrin wọn bí obìnrin nínú ìdílé gbogbo ẹni tó bá ti fẹ́ wọn bẹ̀ báyìí ọkùnrin náà máa ń bí èmi ní ò bá jẹ́ alákọ̀ọ́kọ́ níbẹ̀ bí mo ti wọ̀ nìyẹn o ìgbà tó wá dọdún tó lọ mo wá ní mò ń bọ̀ wá sí Àgídìgbò gbà mo bẹ̀rẹ̀ sí ń gbọ́ program bí n bá sì ti sọ̀rọ̀ kan síta báyìí ó ti tán nìyẹn kò tún wá bí n tó nírì nǹkan yẹn ṣe mọ̀ tí n bá ti sọ̀rọ̀ téèyàn ti gbọ́ tó ayé pé nǹkan tí mo fẹ́ ṣe lọ́la ni oṣù kan ó gùn tó ayé pé nǹkan tí mo fẹ́ ṣe lóṣù kan ni oṣù mẹ́fà máa gùn tó ayé pé nǹkan tí mo fẹ́ ṣe lọ́dún kan ni àjẹ́ pé ìyẹn ti lọ nìyẹn bí mo ṣe ń bá lọ títí kódò wà fẹ́ tì mí ní skul tí mo lọ gbogbo ẹgbẹ́ mi gba sàtífíkẹ́ẹ̀tì ìmọ̀ gba sàtífíkẹ́ẹ̀tì dọ́là mo lọ ẹ̀sìn mo lọ dìgírì mi gbà kankan màá gbà ni bí n bá tẹ́bẹ́ tó bá rówó kó jọ ni ó sọ pé òun ti fẹ́ ṣe nǹkan kan tó bó ṣe di ọdún tó lọ mo ní mo fẹ́ wá bí mo ṣe sọ fẹ́ nìkan pé mo fẹ́ wá báyìí bọ́nà yẹn ṣe dí nìyẹn mi ìrọ̀ náà wà ṣùgbọ́n bó ṣe di ọdún yìí ní May tàwa yìí náà ni ẹ̀ mo sọ pé nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní oṣù rẹ̀ yẹn náà làwọn ò tún ṣe fún ọ oṣù yìí náà tún ní oṣù mi ì fẹ́ dá orúkọ ọjọ́ torí pé ọjọ́ tí gbogbo tó jọjọ́ ayẹyẹ ni lọ́jọ́ yẹn bó ṣe di ọjọ́ yẹn bó ṣe bí mo ṣe tún lálàá nìyẹn mo bá rí Alhaji Oríyọmí náà bá ní wọ́n máa pè ọ́ ní Àgídìgbò mo ní mo ṣe lajú sáyé nìyẹn mo ní wọ́n máa pè mí ní Àgídìgbò wọ́n máa pè mí lágídìgbò Alhaji Oríyọmí bí mo ṣe send message sálábàárò mi nìyẹn ló bá dàbí àlá bọ́n ṣe pè mí nìyẹn ní ọ̀sẹ̀ tó lọ
mo débí báyìí mò ń wò mí níyà nígbà tí èbè oṣù mẹ́rin yóò kàn mí àbí mo ti tún sọ wípé oṣù mẹ́rin kọ́ kí n mọ̀ bọ̀ lónìí ni mo tún débí lónìí mo tún wojú ilẹ̀ mo ní èèyàn mọ̀ pọ̀ mo ní kò lè tí ìyá báyìí àbí mo ti tún wá pè mí láàrin gbogbo apó ti yá ìgbà náà mo tó wá rí i wípé àlá tí mo lá bí mo ṣe máa ń lá àlá tí mo ń dá wàhálà alẹ́ yẹn àlá yẹn náà ni mo tún wá lá tí mo fi rálà jí àlá yẹn náà ló tún wá gbé mi débí ìyẹn ló wá jẹ́ kí n mọ̀ wípé ọ̀nà àbáyọ ti dé èyí ni mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà gbà mí o bí mo ti wà yìí mo ti dàgbà ìsínlé ọkọ ìlọ́mọ ìní nǹkan kan téèyàn lè sọ pé èèyàn ní téèyàn ó fi sọ pé èèyàn ni mí ìgbà mi mo máa ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn máa ní ṣé èèyàn ni mí àbákùdá àyà wọ́n á ní èèyàn ni mí máa ní sẹ́ẹ̀sì ṣọ́ọ̀pù ayé ni mo wà àwọn aláyé ni mo wà bọ́rọ̀ mi ṣe jẹ́ nìyí o bí mo ṣe gbé kalẹ̀ yẹn mo sọ bí ẹyọ kan nínú 100 ni kí n má bàa àròjọ tó pọ̀ jù mo ti rìn débi wípé tí n bá sọ fáwọn èèyàn báyìí wọ́n á mọ̀ ní àbí fíìmù ni màá ní kì í ṣe fíìmù mo ti débi wípé tẹ́nìyẹn sọ pé àwọn ọmọ yìí wèrè làwọn ń rí sí ọ yìí mo ní bí mo ṣe mọ̀ ń lálàá wèrè nu o ibi tí mo ṣe nígbà tí mo fẹ́ ya wèrè ni ẹnìyẹn ní àwọn ò gbégbèsè ibi tẹ́nìyẹn fẹ́ gbégbèsè báyìí ẹyẹ yẹn sì fò wá kì í sàlá o ojú mi rí kòrókòrò báyìí ní tẹ́nìyẹn lóun ó lò fún mi báyìí ẹyẹ sì gbà lọ lọ́wọ́ rẹ̀ ẹnìyẹn ní eléyìí ka òun láyà ó ka èmi náà láyà mi mọ tí mo fẹ́ ṣe mọ́ o kò sí nǹkan kan tí mo lè sọ pé èèyàn fi ń jẹ́yàn tí mo lè tọ́ka sí bí mo ṣe jókòó yìí àwọn èèyàn máa wá bá mi ní ẹjọ́ ẹ̀yà mi 50,000 màá tún wá wòra mi pé èmi tí mi ní 1,000 ẹni ẹ̀yà yín 50,000 èmi tí mi ní wọ́n máa ń fojú pé olówó torí màá ríra mi lójú àlá tí màá kówó owó rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tí bá ti wá débi tán bá ti ní àwọn fẹ́ gbàdúrà bọ́n fẹ́ ṣe kankan fún mi wọ́n pé kí mò ń ṣe Nàìjíríà yìí sọmọ Nàìjíríà mo ní Lagos gan lè dá débẹ̀ ká tó wá sọ fún mi bẹ́ẹ̀ mo sọ pé mi ń sọmọ Nàìjíríà kọ́mọ Nàìjíríà ò gbà mí o ọ̀rọ̀ mi ní sọ́mrì nìyẹn o. nítorí pé apani wà láyé o apani wà lókè ẹwẹ́ ní báyìí o ayé ṣòro. Ọlọ́run mo mọ̀ ọ́ mi mọ nǹkan kan mọ́ Ọlọ́run mo rí ọ mi rí nǹkan kan mọ́ mo jẹ́ pèrè Ọlọ́run mi jẹ́ pé ẹnìkan kan mọ́ Ọlọ́run mo bẹ̀rù rẹ mi bẹ̀rù nǹkan kan mọ́ Ọlọ́run mo forí balẹ̀ fún ọ mi forí balẹ̀ fún nǹkan kan mọ́ Ọlọ́run mo gbà fún ọ mi gbà fún nǹkan kan mọ́ nítorí pé Ọlọ́run ọ̀ràn mi iṣẹ́ mi ò wẹ̀yìn wò Ọlọ́run ọ̀ràn mi iṣẹ́ mi ò sì ní wẹ̀yìn wò Ọlọ́run olòmí mi ò tó bẹ́ẹ̀ láti pé ń gbà Ọlọ́run ó ṣe mí bó ṣe wù ọ́ ọ̀rọ̀ mi bó ṣe fẹ́ ó sì ń lò mí lọ́nà tó wù ọ́ iṣẹ́ tó rán mi kò ní sú mi Ọlọ́run tí ò fi mí lẹ̀ nígbà kọ̀ọ̀kan ọba aránibáni débẹ̀ kábíyèsí Olódùmarè kámùkùn ọ̀tán ṣẹ́ kákárìbọnú ọ̀tán náà tí ń ṣe nìní téèyàn bá ní àmọ́ fẹ́ kúnràn yá yìí lọ́wọ́ ẹkún kò lè ṣe ọgbọ́n òdigi àfokùn Ọlọ́run n ò ríra mi o Ọlọ́run mi ò jẹ́ nǹkan kan o fùlùfùlù jéró ni mi o ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ǹjẹ́ mi ò mọ̀ jẹ́ nǹkan kan ìmọ̀ ní nǹkan kan mọ̀mọ́ nǹkan kan mọ̀ tán pé fùlùfùlù jéró ni wọ́n máa bó kínní kúrò lára jéró wọ́n máa dànù ní kò nítumọ̀ kò wúlò kankan ìmọ̀ jẹ́ nǹkan kan ìmọ̀ ní nǹkan kan ìmọ̀ mọ̀ nǹkan kan ìmọ̀ rí nǹkan kan.
gbogbo ohun tí mo jẹ́ Ọlọ́run ìwọ ló pè mí ní tí mò ń jẹ́ gbogbo ohun táyé bá pè mí ìwọ ló fi sí wọn lẹ́nu gbogbo ẹni wọn bá lòun lálàárí mi Ọlọ́run ìwọ lórí o gbogbo ẹni bá lòun mọ̀ mí níbì kan ìwọ ló mọ̀ gbogbo ẹni bá lòun gbọ́ ohùn mi ohùn rẹ ló gbọ́ gbogbo ẹni tó bá wá bí tó sunkún débi tó rẹ́rìn lọ ìwọ ló pa lẹ́rìn gbogbo ẹni ogun ẹ̀ bá ṣẹ́ látàrí pé wọ́n débí ìwọ ló ṣẹ́ o gbogbo wọn lè má mọ̀ ṣebí èmi mọ̀ wípé ǹjẹ́ nǹkan kan ìwọ nìkan náà ni ó jẹ́ nǹkan Ọlọ́run ìwọ nìkan ló tó sádì ìwọ nìkan ló tó képe ìwọ ló lè nu omijé ẹ̀dá nù kò sẹ́dá tó lè nu omijé ẹnìkan nù ìwọ ló lè múni kúrò nínú ogun ìwọ ló lè má fogun jani ìwọ lọba tí pẹni tí sunkún lẹ́rìn ìwọ lọ́ọ́ dọ̀tá ẹni dọ̀bálẹ̀ fún ni ìwọ lọ́ọ́ jogun ayé ẹni ọ̀sẹ̀ ìwọ lọ́ọ́ lànà fẹ́ dà ìwọ lọ́ọ́ gbórí ẹ̀dá òkè ìwọ lọ́ọ́ jẹ́dá ọ̀làlùyọ ìwọ lọ́ọ́ làṣeyọrí lọ́dọ̀ kábíyèsí olódùmarè èmi ò jẹ́ nǹkan kan o Ọlọ́run ò jẹ́ nǹkan kan o mo ju pa mi ju ẹsẹ̀ mi lẹ̀ fún ọ mo ju ẹ̀mí mi lẹ̀ fún ọ ó sì ń ṣe bó ṣe wù ọ́ bó ṣe wù ọ́ yẹn sì ń wù mí ó sì ń tẹ́ mi lọ́rùn mo sáà rántí pé mo bẹ̀ ọ́ ó sì gbàdúrà mi ó ṣe mí ní irinṣẹ́ ìdùnnú fáyé ó ṣe mí ní òjíṣẹ́ ìdùnnú fáyé ó ò ní ṣe mí ní irinṣẹ́ ìbànújẹ́ mo lẹ́ni tó bá ti ṣẹ̀ ọ́ tó fẹ́ fìyà jẹ Ọlọ́run dákun má rán mi sí wọn ṣùgbọ́n tó o bá ti gbàdúrà rẹ̀ tó o fẹ́ kẹ́ ẹ tó o fẹ́ mú kúrò nínú ìgbèkùn Ọlọ́run dákun má rán mi sí wọn. mo fọlá àwọn tí wọ́n ń rọ kiri ká ilé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fọlá bẹ́ẹ̀ mo fi bẹ̀ ọ́ mo fọlá abi tí ẹ̀mí èèyàn fà á sí téèyàn ò sì ní débẹ̀ láéláé láìsí agbára rẹ̀ owó ò ní gbé èèyàn débẹ̀ connection ò ní gbé èèyàn débẹ̀ mímọ̀ ṣe ò ní gbé èèyàn débẹ̀ mọ̀mọ́ Ọlọ́run sì ò ní gbé èèyàn débẹ̀ ọmọ sì ò ní pé èèyàn ọmọ débẹ̀ Ọlọ́run mo bẹ̀ ọ́ mo fọlá bẹ́ẹ̀ mo tún bẹ̀ ọ́ mọ̀mọ̀ pé ò ṣe mọ́ mọ̀mọ̀ pé ò ṣe mọ́ mọ̀mọ̀ pé ò ṣe mọ́. nítorí pé àǹfààní wà láyé o àǹfààní wà lókè ẹ̀wẹ̀ ní báyìí o ayé ṣòro. tí má tún sọ nǹkan kan ó ṣeé ṣe kẹ́rù obìnrin yìí ṣùgbọ́n mi ní dẹ́rù bá jẹ́ sọ kékeré tó lè ṣe déédéé òye àwọn èèyàn tí àìní òye tèmi yẹn tí òfin ní kó bá òye ẹ̀yin tẹ́ ẹ lóye ẹ jẹ́ ń sọ kékeré. madam ẹ sọ pé èèyàn pọ̀ ń tà lónìí àti pẹ́ńsù èèyàn 5 down tí wọ́n wá fún alábàárò mi gangan you are the least person pé tí ó wà afẹ́fẹ́ ṣùgbọ́n nínú gbogbo èèyàn 5 yẹn ẹ̀yin nìkan lè wá wà afẹ́fẹ́ any other person ní wà afẹ́fẹ́ mọ́ tẹ́ ẹ bá ti dìde lónìí ètò parí nìyẹn tí wọn ò bá pè yín lónìí ó tún dijọ́ mẹ́jọ nìyẹn. nítorí pé àǹfààní wà láyé o àǹfààní wà lókè ẹ̀wẹ̀ ní báyìí o ayé ṣòro. Ọlọ́run iṣẹ́ òràn mi ò pé òun lè jẹ́ dákun mọ́yọ̀ mi níṣẹ́ iṣẹ́ òràn mi ò pé òun lè jẹ́ dákun mọ́yọ̀ mi níṣẹ́. ẹ jẹ́ wọn á pàṣàmọ̀ wò. agbára tẹ́ ẹ ti lò lórí ìyá ẹ ti pọ̀ jù. kí ló dé tẹ́ ẹ pa á?
mọ̀ pé Ìbàdàn kọ́ ló ti wá àbí Ìbàdàn lẹ ti wá ẹ má sọ bí ẹ ti wá ṣé Ìbàdàn ni. ṣé tí n bá sọ pé kò ní sáwọn èèyàn onímọ̀ pé yìí tá a bá sọ àti bólẹ̀ ti dé síbàdàn kẹ́ ẹ tó máa bọ̀ kìí ṣèbàdàn ló ti wá. ebi ọwọ abẹ́ ìwọ mọ́tò kọ́ ni kí ló dé tẹ̀ ẹ̀jọ́kọ̀ ọ̀tọ̀wọ́ l'accident kẹ́ ẹ má jò débi tí ọba kú kó mọ̀ lè wá bí mọ́ bẹ́ẹ̀ lágbára láti dààmú ẹ̀ yẹ kẹ́ ẹ lè lágbára láti ṣe bẹ́ẹ̀ abẹ́ ìgẹ́tẹ̀ ni kí ló dé tẹ̀ ẹjọ́ débi gbogbo agbára tẹ́ ẹ lò yẹn ẹ ti fẹ́ eégún lé lójú oorun ẹ sọ̀rọ̀ ayé di eégún ẹ sọ̀rọ̀ ayé di wèrè ẹ ń hègbín wàhálà pọ̀ ẹ lè dẹyẹ kẹ́ ẹ gba ní ẹ fẹ́ fi tọ́jú ẹ̀ dànù gbẹ̀ mọ̀ pé yẹn ọ̀jẹ́ síbẹ̀ náà ẹ bá ti pa kẹ́ ẹ mọ̀jọ dọ́dọ̀ tèmi agbára tó le tó yẹn yẹ kó lè gbẹ̀mí ẹ kódà bẹ́ẹ̀ bá ní padọ́dọ̀ Ọlọ́run tí ó wà ní agbede méjì ayé àtọ̀run ṣùgbọ́n ẹ lè pa torí pé ẹ mọ̀ wípé sábàbí lásán lẹ̀ ń jẹ́ fáwọn tí ń kú tẹ̀rù pẹ́yìn lè ń pa wọ́n torí pé ọjọ́ Ọlọ́run ti dé sí wọn ni wọ́n fi ń kú tán sọ pẹ́yìn ni. Allahu mukadaru wa nasu musababu ọbọ̀n kádàrá lẹ̀dá Ọlọ́run nìkan ọbọ̀n kádàrá lọ́lọ́run onísábàbí lásán léèyàn ẹ bá ti wá ṣe sábàbí kẹ́ ẹ mọ̀jì ó débì nígbà ó ti débì ẹ gbójú kúrò lára rẹ̀ dẹ̀ mo mọ̀ pé ẹ̀yin náà ti ṣe tán pé ẹjọ́ máa lọ ló fi débì ṣé ẹ ti gbọ́ ẹ mọ̀ pé èmi ò mọ̀ yín rí èmi àti Kọ́lá ní nǹkan kan ẹ̀yin lẹ́mọ̀ tó ṣe fún yín ẹ̀nà bíi tẹ́ ẹ ti ń bọ̀ ṣùgbọ́n ẹ lágbára àti mọ́jì ò dín wá sí pé nígbà tẹ́ ẹ ti wá lóhùn tọ̀ ẹ filẹ̀ o torí pé àwòdì òkè tó bá fẹ́ bà sísàlẹ̀ ọmọdé ẹ máa ń sá kódà ikú ọ̀sà ṣùgbọ́n àwòdì òkè tó bá ń súnmọ́ sàlẹ̀ tí ń bọ̀ lọ́dọ̀ ọ̀gbìn ìgbín ètè pọ́ọ̀sì yóò mọ rìn lọ náà ni bí ọba sì rìn lọ ojú kan tó wà náà ni ó wà wọ́n wá ń bìgbín léèrè pé kí ló dé tí wòye sá fáwòdì ó ní ẹbí léèrè àwòdì òkè tó wò kára ń kọ̀rọ̀ kí ni ó fìgbín ṣe làwọn onílù náà bá ṣe kọ wọ́n bá ṣẹnu kótó nínú ni awó bá bọ́ sínú ìlú wọn ní wọ́n bá ń pé kí ló lè fìgbín ṣe kí ló lè fìgbín ṣe àwòdì òkè tó wò kára ń kọ̀rọ̀ kí ló lè fìgbín ṣe. One with God is majority madam ẹ dìde n sọ jù bá ń lọ ẹ dìde ọ̀rọ̀ yín ti gbọ́ àdúrà yín ti gbà ẹ ń bọ̀ lórí àga ọ̀hún láìpẹ́ láti wá dúpẹ́ ní agbára Ọlọ́run ẹ má lọ bá ẹ má kọjú ẹ má kọjú ẹ má kọjú ẹ má lọ bá ẹ má lọ bá. ẹ̀yin tẹ́ ẹ wá sí báwa store tó o bá sọ owó nù mọ́ bọ̀ ń bí láàárọ̀ ọ̀la o tó rí nǹkan bẹ́ẹ̀ òrùn ti pọ̀ tó bẹ́ẹ̀ òrùn tún ṣe pọ̀ tó ń bẹ̀ ń tó bá jẹ́ pé o wá báwa store lẹ́ni o wá sọ owó nù mọ́ bọ̀ láàárọ̀ ọ̀la owó ẹ̀ ti wà ń bí ìní sọ iye náà owó níye lórí díẹ̀ tó o bá sọ owó nù báwa store lónìí mọ́ bọ̀ láàárọ̀ ọ̀la kó wá gbowó ẹ̀. Hello sir. Kí ni sáfìsì yín o ti máa ń ṣe báwọn. Hello ẹ kálẹ́. Ẹ kálẹ́ o.
orúkọ mi ní Alábí láti Kiri. láti Kiri yes sir. bẹ́ẹ̀ ẹ kú ètò. yes sir. ẹ̀dẹ̀ kú tọ́jú wa lé ní o. yes ṣé ẹ wá lé ní. bẹ́ẹ̀ ni sà. ẹ dákun bò ni. ó dùn. ìwà dùn fúnra ọmọ tó gbé ọmọ kékeré nínú ẹ̀ gan dùn gan. wow wọ́n tún wá ní Àgídìgbò àwọn ń pòǹgbẹ rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ tún sọ ibi tí wọ́n ti wà. Àgídìgbò Èkó rí bó ṣe rí nítorí nature Oríyọmí sẹ́ni tọ́wọ́ mi ọ̀bá tó mi fi gọ̀gọ́ fà á àtìgbà láńsẹ̀nsì tó sì ti ń lọ ṣùgbọ́n béèyàn bá ní kó o gbé ìgbésẹ̀ téèyàn bá rò kó o gbé ìgbésẹ̀ méjì tí ìgbésẹ̀ rẹ̀ bá ń di 10 kọ́mọ kánjú kọ́mọ fò kọ́mọ bá kan lẹ́sẹ̀ o ìgbésẹ̀ náà ni kọ́mọ gbé ó gbà pé Amẹ́ríkà náà tó ti sọ tiwọn ó gbà pé ntọ́lọ̀ ń fẹ́ nìyẹn. Please my brother, how about your people who live in Europe, England, USA? We are going through the same dream problem. How can you make it to have us as well? As well, by God's grace, let us find solution, please. Mo fẹ́ sọ fún yín pé mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí. Please come to London. Mo ní àwọn Oríyọmí Hamzat fan wọ́n wà ní London. Mo ní wọn tán wà ní Europe, Germany ní Paris ní Bilbao ní Spain generally. Mo ní wọn ń bẹ̀ dáadáa. Wọ́n wà ní Spain, wọ́n wà ní Paris, wọ́n wà ní Germany, wọ́n wà ní tán wà coordinated ní o kò ń ṣe pé tán fọ́n ká o. Tó yẹ pé mo lè fún yín ní nọ́mbà ẹnìkọ̀ọ̀kan nù wọn tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wọn. Àwọn náà ti ń bá mi sọ̀rọ̀. We also want you in America. Àwọn náà ti ń bá mi sọ̀rọ̀ tí a sì ti ń ṣe àwọn ètò kan lórí ẹ̀. Ní tí ó kàn wù mí jù ni pé tí mo bá lọ láǹfààní àti dé gbogbo ibi tí mò ń lọ yìí ọ̀dọ̀ àwọn èèyàn mi ni wọ́n kọ́kọ́ lọ. Àwọn tó ń sorí Oríyọmí Hamzat farm yẹn máa ti mọ̀ pé àwọn tèmi gangan nìyẹn. Ní tó wá dáa jù ni pé bóyá kí n fi nọ́mbà wọn síta kó wà more coordinated. Àǹtí Tóyìn nọ́mbà wa coordinate ti UK generally. Àǹtí Tóyìn àwọn èèyàn dẹ̀ pọ̀ ń bẹ̀ dáadáa. Ìyá wa tí wọ́n bá wa coordinate ti US ìyá wa ọkùnrin yóò sì ń bì MD kọ́rọ́ mi létí ìyá mi tí wọ́n wá láti Fẹ̀ àgbàlagbà mi fẹ́ gbókò àgbàlagbà orí ni o. Ìyá wa tí wọ́n wá láti Fẹ̀ báyìí tí wọ́n jẹ́ pọ́ mọ́ Fẹ̀ ni wọ́n àwọn nọ́mbà wa coordinate ti US. Mr. Kí ló kọ ọkùnrin tó gbà wá lálejò nígbà tá a lọ Europe yìí SOJ SOJ gbogbo ayé SOJ bá mi coordinate ní tiẹ̀ o tí n bá fi nọ́mbà SOJ ta ó ní nọ́mbà gbogbo countries yẹn ló ní lọ́wọ́ tí ó máa send ẹ̀ sí wọn but èèyàn kan bóyá kí ló rúkọ ẹwà gbà mí tọ mo ti gbàgbé màá rántí olóbá coordinate ti Spain màá fún wọn lórúkọ gbogbo àwọn Oòduà group ní Spain àwọn Oríyọmí Hamzat náà ni wọn àti àwọn Oòduà group ọmọ Yorùbá tó wà ní Paris tó fi mọ́ bàbá wa kábíyèsí ọba Paris náà Oríyọmí Hamzat náà ni wọn. Mọ́mí Tóyọ̀sí thank you Mọ́mí Tóyọ̀sí ìyá wa nǹkan yóò ní bàjẹ́ ìyá wa Mọ́mí Tóyọ̀sí náà bá mi coordinate US àwọn náà coordinate US ẹ ṣé mo appreciate ìgbà tí dáríjìra mi tí n bá rántí ó kọ ìyá wa Mọ́mí Tóyọ̀sí náà bá mi coordinate US gbogbo àwọn tí mò ń sọ yìí àwọn náà ti bẹ́ẹ̀ tó mi lọ́mọ nípa wàláì tí wọ́n sọ ọmọ kékeré àgbàlagbà àwọn àgbà dáadáa téèyàn fi ṣàdúrà fún pé ọ dàgbà dáadáa bíi lágbájá gbogbo àwọn ìyá tá à ń sọ yìí wọ́n ní fòkú yín ránṣẹ́ rí láṣẹ Ọlọ́run ẹ̀ sì ní fojú sunkún ọmọ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o ẹ jẹ́ mọ́ lọ lílálẹ̀ wọ́n ní what about Canada yes àǹtí Tóyìn lè rán mi létí Canada yẹn wọ́n lè rán mi létí Canada yẹn BMJ tí a bá ti ṣe tán màá sẹ́ndì gbogbo ẹ̀ sí yín lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ Oríyọmí Hamzat lórúkọ mi anájẹ́ ètò talẹ́ òní tán olóòtú mi ló sáà ní kí n sign off ní 10:30 o kí n tún lè tètè jíde bí ní àárọ̀ ọ̀la ẹ má gbàgbé pé ẹ pàdé mi lórí ètò Ṣókàn wá láàárọ̀ ọ̀la láṣẹ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ Ọlọ́run lọ́la àlàáfíà ara wa oníṣìṣẹ́ bó ṣe wù let me coordinate Dublin fine
Dublin ẹ bá mi ṣiṣẹ́ pẹ̀lú alájà amọ́lẹ́gbẹ́ ẹ bá mi ṣiṣẹ́ pẹ̀lú alájà amọ́lẹ́gbẹ́ all these messages màá go through ẹ lọ́la ẹ tó bá tó bá mi sọ nǹkan lórí ẹ bá mi test ẹ fi síbẹ̀ Dublin yes ẹ ṣiṣẹ́ pẹ̀lú alájà amọ́lẹ́gbẹ́ I'm in Washington DC yàwá Victoria Adébóyè máa communicate yín máa communicate yín thank you God bless you Oríyọmí Hamzat mo dìde lálẹ́ òní o mo tún ń lọ sílé nínú àṣẹ Ọlọ́run àti agbára rẹ̀ àtúnjọ pàdé lágbára Ọlọ́run láàárọ̀ ọ̀la ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ sí Nàìjíríà mo fi gbogbo ẹnu sọ fún yín pé èmi náà ti ń ṣètò Toronto precise I will host you sir Toronto okay Toronto yẹn Canada nìyẹn fine Canada ni ẹ̀yin tẹ́ wà ní Canada ọmọ mi kan wà ní Canada báyìí o ọmọ mi kan wà ní Canada o ìmọ̀ sọ̀rọ̀ nípa ìlétà ìmọ̀ sọ tẹ́ bá tẹ́ ìmọ̀ sọ ẹ ṣeun Oríyọmí Hamzat ilé yá àtúnpàdé ilẹ̀ kó tí n bá ní mọ̀ dákọ̀ yín kọ̀ọ̀kan ẹ wá lọ sùn ẹ wá lọ sùn ìmáàmù náà wà níbí pásítọ̀ ti sá lọ lé àbí àwọn ò lè dúró lórí ẹsẹ̀ wọn mọ́ wàhálà ò ní pọ̀ ẹ wá lọ sùn sáà ní sasọ ìmí ìbáyìí aṣọ ìsọfà tọrùn jẹ̀bú lọ́dà bí kí wọ́n fi ń gbọ̀kadà yìí á pàdé lọ́la.